المقصود والصمد هو المدبر والمقصود والصمد. أعوذ بالله من الشيطان الرجيم. آمين. بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. آمين. mo kí bàbá wa ìmáàmù àgbà tí ń bàbá lálejò bí ìmáàmù Obesere Sheikh Abdul Hakim Muhammad al-Awwal kì í púpọ̀ àfọwọ́ àgbàlá ti Táíwò kì í bá mi tó wà láàrin àwọn méjèèjì kì í àfọwọ́ àtẹ̀gbẹ́jọ́ tí mo lọ Malaysia ní 2017 wọ́n wà ní àwọn tó gbàgbé lẹ́nu ìjọba Malaysia kì í púpọ̀ àfọwọ́ tí wọ́n jòkó ti àfọwọ́ dáadáa àfọwọ́ ọmọ kómi òkè yìí púpọ̀ mo wá darí ẹ̀ sọ́dọ̀ dọ́kítọ́rù wa Sheikh Ahmed ọ̀làníwájú alifulani aladabi èyí púpọ̀ ẹ̀dùsẹ́ ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa mo darí ẹ̀ sọ́dọ̀ bàbá wa níjòkó bàbá wa kábíyèsí wa bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ mo kì í mo bí kí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ mo bí kí bàbá wa kábíyèsí wa ọ̀dà ẹ̀dá kẹ́mọ́ bínú àlejò ló sojú ààrẹ ní jíjà. ó ní ọ̀sálẹ̀ ó pẹ́ bàbá wa kábíyèsí gẹ́gẹ́ bò gbé ọlọ́ọ̀ni lórílẹ̀ mo kì í púpọ̀ àyè tẹ́ ìjọba síwọ̀n àtẹ̀yẹ àtàyè náà ọlọ́mọdé ní ẹ̀gbọ́nà mọ́ra yín. Àmín. Ìlú ò ní gbóná mọ́ba. Àmín. ọlọ́mọdé jẹ́ kọ́kọ́ gbóná mọ́lù. Àmín. Ìlú ò ní kọ́tọ́ba. Àmín. ọlọ́mọdé jẹ́ kọ́kọ́ kọ́tìlú. Àmín. àtọ́ba àtìlú ọlọ́mọdé kẹ́yìn síra yín o. Àmín. àwọn aṣáájú fún wa lẹ́ẹ̀mẹ́ta. Àmín. 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 Àmín lẹ́yà ọlá. wọ́n wá bí tàwọn kábíyèsí wa lọ bí kí Alaaji wa Alaaji Otu kókó ṣe ìdàlẹ́ yìí òkè yìí púpọ̀ àti ìyàwó wọn òkè yìí o wọ́n wá darí sọ́dọ̀ màmá wa ìyá àlùbáríkà ìyá tí gbogbo ayé wájú kó torí rẹ̀ lónìí yìí ìyá tó bí Alaaji wa Abbas Obesere màmá òun fún ilẹ̀ kaníkọ̀rọ̀ mọ́lẹ̀ sunkún àárọ̀ ọlọ́run jẹ́ sunkún ọ̀sán alẹ́ wa yìí màmá yẹn lẹ́ sunkún alẹ́. Àmín. àwọn ìyá má bẹ̀rù káwọn èèyàn sàmì dáadáa wọ́n bí sì ni o. Àmín ya Allah. ẹ dàbẹ̀ sàmì dáadáa. Àmín. wọ́n bí ti màmá wa pé kí gbogbo ẹ̀yin lálálá látẹ̀gbẹ́ jòkó màmá dákọ̀ yín àmọ́ tọ̀ ẹ dákọ̀ àlejò sójú àrẹ gíga olójú wọn sálẹ̀. olójú wọn sálẹ̀ ẹ sábà bínú ẹ má bínú. ọ̀rọ̀ yóò dé dàrú láíláí Àmín. ọlọ́wọ́ àfọ́ àlọ́dọ̀ lọ́wọ́. Àmín. wọ́n wá kí ṣé ọmọ alágbèrè ṣàgbàbà ọlọ́dọ̀. Kò sí bàbá ọlọ́jọ́ bí ọmọ náà ni. Ọmọ náà ni. nígbà wọn tẹ̀ ní ìyàlá yìí ọmọ ni wọn. Ọmọ ni wọ́n. ní ọmọ náà sì ní. Bẹ́ẹ̀. nígbà tí wọn bẹ́ẹ̀ bá ti ní ìyàlá yìí ọmọ nìyẹn. Ọmọ ní sì ń jẹ́. Alaaji Abbas mo kì í kú oríire gbogbo ẹ̀. Alhamdulillah. ẹ kú oríire. Ẹ kú oríire o. Alaaji Abbas ẹ kú oríire. Ẹ̀yin náà kú oríire o. èyí tẹ̀ ń ṣe lónìí kò ní ẹsẹ̀ lọ fún yín o. Àmín. ẹ ní fi dágbére fáyé. Àmín. ọlọ́dẹ̀dẹ̀ Muhammad. Sallallahu alaihi ìgbà wasallam. náà sọ̀rọ̀ ní dúpẹ́ yìí ọlọ́run ní oníbẹ̀ takú sí o. Àmín. ọlọ́run fa lónìí ọlọ́run. Àmín. ọlọ́run abẹ́mẹ́ta mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. àárọ̀ wọ̀nyí lára wa dúpẹ́. Adúpẹ́, adúpẹ́.
lára wa dúpẹ́. Gbogbo àwa tí a gé ewu wa lọ́dọ̀ Kamali. Àtàwọn tí wọ́n gé tí wọ́n lọ́dọ̀ Makéwu. Ẹ̀wọ̀n àwọn dókítà wa tẹ́tẹ́ tàdàbíyà. Àtàwọn pírọfẹ́sọ̀ wa tẹ́tẹ́ tàdàbíyà. Àjàjà onísànàwí pẹ̀lú ìdádí. Níbi owó kálẹ̀dẹ̀ ò nílé dúnìyà. Wọ́n ti fi ládàbí máa wá gbogbo àdàbíyà. A dúpẹ́ fún àwọn bàbá Ṣẹ́yìnkù Kamali. Àrọ̀wọ̀ yìí lára wa a dúpẹ́. Àrọ̀wọ̀ yìí lára wa a dúpẹ́. Àrọ̀wọ̀ yìí lára wa a dúpẹ́. Gbogbo àwọn tí wọ́n kéwù wá lọ́dọ̀ Kamali. Àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ Makéwu. Ẹ̀wọ̀n wọn dókítà wa tàjẹ́ tàdàbíyà. Àtàwọn púròfẹ́sọ̀ wa tàjẹ́ tàdàbíyà. Àjàjà onísànàwí pẹ̀lú ìdádí. Níbi owó kálẹ̀dẹ̀ ò nílé dúnìyà. Wọ́n ti fi ládàbí máa wá gbogbo àdàbíyà. A dúpẹ́ fún àwọn bàbá Ṣẹ́yìnkù Kamali. Àrọ̀wọ̀ yìí lára wa a dúpẹ́. Ṣé wọ́n lọ́mọ tí ò ní àbí Ọlọ́run? Ṣé wọ́n lọ́mọ tí ò ní àbí Ọlọ́run? Àtọkùnrin àtobìnrin ọmọ tí mo bí. Àtọmọ lóbi ìmọ̀jà sọ́dọ̀. Jẹ́ wọn jọ àwọn àwẹ̀ Ṣẹ́yìnkù Kamali. Tọ́ba jọ bàbá àbíbẹ̀jà púpọ̀. Ó ti lè púpọ̀ bímọ tó yóò ṣẹ̀ṣọ̀ hóró. Jẹ́ wọn jọ àwọn àwẹ̀ bàbá wà lágbàjì. Tọ́ba jọ bàbá àbíbẹ̀jà púpọ̀. Ó ti lè púpọ̀ bímọ tó adé látàbí ìbọn. Jẹ́ wọn jọ àwọn àwẹ̀ Ṣẹ́yìnkù Ádámà. Tọ́ba jọ bàbá àbíbẹ̀jà púpọ̀. Kò sì ní ká níwọ̀sí ilé tó níyà. Bàbá lágbègbè ìbínú ìwọ̀sí ni wọ́n bọ̀. Àgọ́ rẹ̀ lẹ́bẹ̀ ọ̀rá tàbí kọ̀ọ̀mọ́. Ṣé wọ́n lọ́mọ tí wù mí àbí Ọlọ́run? Ó yẹ ká dúpẹ́ oore èèyàn wa. Ó yẹ ká dúpẹ́ oore èèyàn. Ẹni àbá sóre fún tí kò lè dúpẹ́. Èmi kan mú tí kò lè di ọwọ́ kò ní lẹ́rù. Àti nílé àti lóde gbogbo àdàbíyà. Ibi owó ká lè lọ kárí àgbáyé. Ibi owó ká máa gbé nítorí tànàbí. Ó yẹ ká dúpẹ́ oore èèyàn. Àrọ̀wọ̀ yìí lára wa a dúpẹ́. Àrọ̀wọ̀ yìí lára wa a dúpẹ́. Gbogbo àwa tí a kéwù wá lọ́dọ̀ Kamali. Àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ Makéwu. Ẹ̀wọ̀n àwọn dókítà wa tàjẹ́ tàdàbíyà. Àtàwọn púròfẹ́sọ̀ wa tàjẹ́ tàdàbíyà. Àjàjà onísànàwí pẹ̀lú ìdádí. Níbi owó kálẹ̀dẹ̀ ò nílé dúnìyà. Wọ́n ti fi ládàbí máa wá gbogbo àdàbíyà. A dúpẹ́ fún àwọn bàbá Ṣẹ́yìnkù Kamali. Àrọ̀wọ̀ yìí lára wa a dúpẹ́. Dákun máa bá lé wọn jẹ́ àbí Ọlọ́run.
Kúlù wà láwọn olùmí kan, àwọn àfáà wà ní wọ́n ní. Wọ́n jíṣẹ́ gbogbo àdàbíyà láti sàkété. Wọ́n jíṣẹ́ yìí ọ̀rọ̀ yóò ní dàrú. Sọ́lọ́gbò ọmọ àlùbáríkà dáadáa. Èmi yóò kú. Bísímìlá ìdúkú wọn náà. Àwọn alájẹ àgbà, bàbá alágbègbè, bàbá alágbàjì, bàbá àgbàdìgbì lóma, bàbá wa àgbà nísàkámà, bàbá wa àgbà sẹ́wà níbi. Káàdì gbogbo àfáà ayẹyẹ. Bísímìlá ìkọlù wọn náà. Bísímìlá ìrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Ọmọ sàgbà sọ̀rọ̀ dáadáa. Ọlọ́run sí àgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ àwọn ọjà àsùnkú ọlọ́run. Alájà bàs. Wọ́n dà yín lò. Ìwà tẹ́ ń wù ẹ má fi ilẹ̀ o. Àkọ́kọ́, orin tí bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó ń sìn fún yín pọ̀ ní bùtíìkì. Fìrífìrí oore lẹ́ rí. Bẹ́ẹ̀ni. Dandan etí rẹ̀ ó mọ̀ wá ni. Ẹlẹ́bàá ti máa pàtàkì ìyá tó bí. Kọ́ máa pàtàkì bàbá tó bí. Ó di méjì. Kọ́ máa pàtàkì àwọn lọ́balọ́ba. Masha Allah, ó di mẹ́ta. Kọ́ máa pàtàkì àwọn tálíkọ̀ olóko. Ó dé ládé, ó di mẹ́rin. Kọ́ máa pàtàkì àwọn afá. Subhanallah, ó ṣe ní pé dánù ọ̀gá àbẹ̀nu. Ayé tọ̀ wọ̀ ní bàjáde kí wọ́n lè ní bàjẹ́. Allahu akbar. Alaaji Obesere. Wọ́n dá ilé wọn ọ̀gbọ́n kan ní ìmọ̀. Ìtẹ̀lébà pọ̀. Ó ti pọ̀ jù. Ọ̀rẹ́ tí ká pọ̀. Ọ̀rẹ́ ti dà pọ̀. Ìkànnì sí pọ̀. Ọ̀pọ̀. Kéèyàn pọn pàtàkì èèyàn. Kéèyàn mọ̀yàn léyìn. Ó ti pọ̀ jù. Mawahibullah. Ọ̀rẹ́ ìta ọlọ́run. Lílì ìsáàdì àfúdọ̀lọ̀ Tọ́lọ̀ máa ń ṣe fún yàn ọ̀pọ̀ àmì ìtọ́ kẹ́ tìlú bẹ́ẹ̀. mi bá di àfihàtìlẹ̀ àtọ́ ìfàlà àkìlù. Alaaji Obesere lẹ́yìn mẹ́rin àbá ti lálàáfíà lórí kiri kẹrẹ tí ìgbà kò sí. Bí bá mo ṣe rárá. Làákà ìlọ̀gà. Subhanallah. Man fata ula akilu min bainil wara rajulu. Alaaji Akande Abbas. Ẹ má dọ́dọ̀ rẹ o. Ẹ má débẹ̀ o, ẹ má débẹ̀. Bánsá ẹ fi lẹ̀ Ẹ fi ilẹ̀ wẹ̀ dákun. ẹ jọ. Man fata ula akilu. Ó yé bàbá tó wà yìí dáadáa, ó yé wọn dáadáa. Dáadáa o. Ẹ yé yìí dáadáa sá. Ẹ dákun. Kò ní ìbàjẹ́ fún yín sá. Man fata ula akilu Ẹ tí làákà yìí bá ti kó lára rẹ̀. min bainil wara rajulu. Àbáyé láàrin àwọn èèyàn náà ni wọ́n máa jẹ́ o. Nisifun. Àmọ́ àbọ̀ ni kò ní tó dúdúmọ́. Nisifun. Yọ tẹ àwọn ọmọ mọ́lẹ̀ bàṣubàṣu. Nisifun. Yọ tẹ àwọn tálíkà mọ́lẹ̀ bàṣubàṣu. Nisifun. Yọ tẹ àwọn àfa mọ́lẹ̀ bàṣubàṣu. Nisifun. Yóò múra rẹ̀ kó o ti tó tán. Nisifun. Ó ti di Akande Abbas yẹn sáàbù èèyàn. Walaysa lahu fi umuri illa fadl. Ẹ máa kíyèsí lójú bẹ́ẹ̀ fọ́ bá dá fúlàní kò ní lù lálẹ́. Gbogbo ẹni tí
pàtàkì àwọn tá a wí yìí wọ́n bá dá fún un láàárọ̀. kò ní lò lálẹ́ o. nígbà tó bá fi dìrọ̀lẹ́ yóò sì wọ̀ ọ̀kù ó forí fúláṣì ẹ̀ mú. fàlà tẹ̀sí lóbi la àṣìyá mọ̀lọ́rù fàáìlò. alájà kẹ́lẹ́ àbáṣe máa wọ ẹgbẹ́ ọ̀wọ̀ ní ṣe o. fàlà tẹ̀sí lóbi la àṣìyá. gbogbo gbọ́tọ̀ ń gbọ́ mi lónìí lọ́kùnrin àti lóbìnrin. fàlà tẹ̀sí lóbi la àṣìyá. má wà á kẹ̀kẹ́. mọ̀lọ́rù fàáìlò. ní ntọ́rọ̀ ní sí. تنوعت الأكدار والله أعلم. ọ̀rẹ́ ti kí kádàrá ó dọ́gba. ó kọ́ àdọ́gba. láyé àwọn kò ní ṣe bẹ́ẹ̀. ọba mi ti yẹ ní kádàrá. tẹ̀ríṣù. a máa ní ìtura wa lọ. a máa ní ìtura wa lọ. a máa hàn jura wa lọ. a máa hàn jura wa lọ. a máa lọ sọ jura wa lọ. ọ̀dà tó borí kọ jura wa lọ. àfa yìí àrẹsọ́lá wọn bá yìí. ìdí èyàn kó jura wa lọ. yóò jura wọn lọ. làákà yìí kó jura a wa lọ. jura wọn lọ lásìkò. alifulani ẹ̀ ní parí láyéláyé. tẹ̀ríṣù hasina. kálọ̀ bá mi kádàrá jọ mo ti mú ajẹ́ kò bá. sí dọ́tà ti mọ̀ ọba yẹn tó kálọ̀ bá mi kádàrá olùsí àyẹ̀wò ọ̀sán bá tiẹ̀ lórí náà kí lọ́kàn. ọ̀sán bá tiẹ̀ ní ọmọ ọlọ́mọ sáyé tiẹ̀.